Security, please. For security. Èyí tí ó gbọ́, ó ti gbọ́, èyí tí ó gbọ́ nísìnyí. Àwọn ẹni tí wọ́n bá wọn ṣe àdúrà nílànà ìpínlẹ̀ wọ́n sì bá wọn ṣe nísìnyí. Ìfàmọ́ ìgbéyàwó, akọ́ta ayé ìbàlọ́wọ́ rẹ̀, àtìta ayé ìbàlọ́wọ́ rẹ̀, àtìbọ́ obìnrin, àtìbọ́ ọkùnrin, àtìbọ́ fọ́ọ̀tù, àtìsílẹ̀, wọ́n ní gbà wọn fún wọn, kò fẹ́ pé kí ìlú òkè, wọ́n gbà kí ìlú tó bá ara bá ní gbà wọn, ewé ìmùlẹ̀ ìmùlẹ̀, èyí tí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ń ṣe lónìí nípìnlẹ̀ Kwara kò ní wọn gbogbo wa àṣẹ. Èyí tí àwọn bàbá wa tí ó sọ̀rọ̀ bàbá ń kọ́ wọn, ààrẹ wa, ìlú àṣẹ. Ẹ̀gbọ́n wa Elédùmarè nínú Elédùmarè ọmọ Yorùbá kò sọ̀rọ̀ dárúkọ wọn bàbá wa Sunday Adéyẹmọ tí gbogbo ayé mọ̀ ní Ìgbòho sá. Àṣẹ ẹ̀yin Elédùmarè náà ti ilẹ̀ Yorùbá lágbára lọ Elédùmarè kíkú ní bẹ̀rẹ̀ ló mọ̀ nípa yín àṣẹ ẹgbẹ́ ní pẹ̀lú ayọ̀ àṣẹ gbogbo pé kí inú pẹ̀lú ẹ̀rọ wa àṣẹ tí a bá rẹ̀ ní kẹ́yìn kéèyàn tó ń sọ pé sọ̀rọ̀ ẹ lọ́jọ́ òun kẹ́kẹ́ lọ́wọ́ wa pẹ̀lú ìwọ̀n tó wọ ìgbọ́ ìpínlẹ̀ Kwara àwọn ọ̀nà wọn burúkú irú ẹni bẹ́ẹ̀ yóò fọ́ pọ̀ wọn lé àṣẹ wa irú ẹni bẹ́ẹ̀ yóò fara rẹ̀ lé àṣẹ wa lágbára lọ Elédùmarè èyí tó bá kàkiri ilẹ̀ Yorùbá yìí mo kọ́ láti ní Yorùbá lábàá ọ̀rọ̀ fẹ́kúfẹ́kú ní borí ọ̀rọ̀ káàbò ní lókù nígbà tó dé bá dúkà tó fọ́ọ̀dà gbogbo ẹ̀ àṣẹ ọwọ́ sọ̀kẹ̀dẹ̀ bá gbé gbogbo ara ẹ̀mí fi hàn mo kọ́ láti ní Yorùbá lábàá ẹni tó bá mú sẹ́kàn wá àyájọ́ ni gbólóhùn ni lẹ́yìn bàbá ọmọ Adéyẹmọ agbára lọ́wọ́ pọ̀pọ̀ máa ń lè máa ṣe wá gbogbo sẹ́kùn tó bá wọ̀ wá agbára lọ́wọ́ Màrí orí ara wọn ló fi pé sẹ́kùn tó bá sẹ́kùn rẹ̀ ní sẹ́lẹ̀ kí tẹ̀sẹ̀ tó máa gbọ́ rẹ̀ ní ìdílé níbi tó kò jọra ní ìdílé gbogbo tí a bá wọ̀ pọ̀ náà kúrú lórí bàbá wa láti Màrí orí ara wọn náà wọ́n fi pé yóò bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ o ìpínlẹ̀ Kwara tí wọ́n wá wálé ní lágbára lọ́wọ́ Màrí gbogbo ilẹ̀ Yorùbá Kwara pátápátá lápapọ̀ wọ́n fà sí ayọ̀ ní o àbí sí ẹni o. Bàbá wa Alhaji Isiaka ọ̀la ìwọ̀la welcome address ẹ̀fọ́ àbí bàbá wa ọ̀rọ̀ gidi báàbò. Adúgbò ẹ̀rọ wọn. Adúgbò ẹ̀rọ wọn. Láti kí wọ́n bá yóò nínú. Adúgbò ẹ̀rọ ọ̀fọ́lọ́. Lọ́pọ̀ sọ̀rọ̀ ìdíje ogun tí a ní láyé tó sọ́sọ́ lò. Pẹ̀lú aṣojú fún gbogbo ọmọ Odùduwà, aṣojú fún gbogbo ọmọ Yorùbá, aṣojú fún gbogbo ẹni tí ó ń lò ní
olóyè rèé o. Ìgbò òsàrè ẹnìkan bí ẹgbẹ̀rún èèyàn tó ti rí pé ìnira wàhálà kò ní dé bọ́ ọmọ Yorùbá kankan. Bẹ́ẹ̀ ni wọ́n fi gbogbo ayé wọn kalẹ̀ nítorí ẹ̀ àwọn adúgbò lọ́dọ̀ náà torí pé wọ́n ní wọn gbọdọ̀ wá kára yìí wọ́n bá ti dé sí kára pípa ni wọ́n pa wọ́n sì bá wọ́n sàwọn adúgbò wọn ní ọ̀sán ilé láti wá fún tí wọ́n ní tẹ olóyè àbẹ́wò àti tẹ olóyè lòó adúgbò lọ́dọ̀ náà àwa ti ń bẹ káàkiri àti ní pé ẹ̀kọ́ ọ̀rọ̀ ọdún òní ti lò ní ti kára yìí. ìpínlẹ̀ ìpínlẹ̀ ọ̀pọ̀ lọ́jọ́ ọ̀pọ̀ chief bísí bọ́tàyọ̀dé lọ́jọ́ ọ̀pọ̀. wọ́n sọ púpọ̀ wọ́n pé àwọn ènìyàn ló wọ́n fẹ́ pa kí èsì máa bọ́ra bẹ́ẹ̀ tẹ̀lé wọn lọ́jọ́. Number one, a ní láti tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀yin bàbá tẹ̀bi tòkó láti di aago mẹ́sàn-án láàárọ̀ adúgbò atọrọ àforíjì lọ́dọ̀ ẹ̀yin ìyá atọrọ àforíjì lọ́dọ̀ ẹ̀yin ọmọdé lágbára náà ìpínlẹ̀ Kwara ò ní bàjẹ́ gbogbo ìrúbọ yìí tó ẹgbẹ́ ìjọba yìí ti ṣe agbára náà yóò gbà wọ́n ní tọ́ta bá rí mi ní wọlé ogun ajínigbé ogun àfìsíbágbà kan lọ́wọ́ ẹni ó wọlé ń bọ́ra ẹ má bínú bí akọni sẹ́rìn òní olóyè Sunday ọmọdé yẹn wọ́n rìn bẹ́ẹ̀ bá rà máa kọ́ni yàtọ̀ fúnra wa ló fún ọfẹ tabalago mẹ́wàá ago mẹ́wàá náà ni ọ̀pọ̀lọpọ̀ ojú ló wà lára ẹ̀ tabalago mẹ́wàá ó lè jáde lágo mẹ́jọ àárọ̀ ago mẹ́wàá rẹ̀ ó lè lágo méjì ẹ má bínú lágbára náà ètò tó wá ṣe ò ní kábàámọ̀ rẹ̀ orí yóò ní gbàgbọ́dé ti lọ sóríṣiríṣi ni ó lọ rẹ ó bọ̀ rẹ yìí tó wá yìí ọ̀wọ́ àrẹ ọ̀tún bọ̀ rẹ ó wà ní àmì tó dára mo kí àwọn ààrẹ fún Ìbọ̀lọ́ ẹnjìníà Lawal mo kí yín sà mo kí ààrẹ fún gbogbo àwọn ọmọ bíbí Èkìtì ní Kwara Professor Ọmọ́tòṣọ́ wọ́n fi eléyìí kí olóyè Sunday ọmọdé yàgbọ́ Ìgbòho Òòṣà. Bàbá Ṣọ́bì tí màá fi parí ọ̀rọ̀ mi díje ní ọ̀fẹ́ gọ́bísì gbogbo nǹkan ló lásìkò àsìkò tó wà àsìkò iṣẹ́ wà gbogbo ìjọba yín látara kò ní dáadáa sán akí bàbá dání akí commandant àwọn Nàìjíríà PTN ara àgbàtà sọnù ẹ̀rí pé ọwọ́ wọn kọ́wọ́ lágbọ̀rọ̀ lọ́yìn lẹ́rẹ́dí àwọn ọ̀tá. Mo fi eléyìí kí the former national president gómìnà Ẹ̀dà Gabriel Jimoh. Mo tara wọn kí gbogbo ẹ̀yin NEC ní Ìbọ̀lọ́, Ìgbónà àti Èkìtì. Gbogbo ẹ̀yin national officers àti yín lágbára Ọlọ́run àsìkò yín ló tù wá lára àtàwọn ní bàbá ti jòkó bàbá ti kọjá 85 years ọdún alẹ́ yín lẹ́wà ẹ̀ nírí bí mo tara wọn kí gbogbo àwọn council of elders àwọn bàbá professors doctors àwọn ọ̀jọ̀gbọ́n lẹ́lẹ́ jòkó nù ní àwọn ti eléyìí kí gbogbo ẹ̀yin ọmọ wa láti Èkó
àwọn baba ńlá láti Èkó àti gbogbo àwọn ìfẹ́ lódù tẹ́wọ́ láti Èkó ẹ gbọ́ pé olóyè Sunday Adéyẹmọ ó ń bọ̀ tẹ̀sí wọ́n pàdé ẹ̀ ìgbà táwọn fi padà ẹ̀ ní kíkà fi tẹ́ padà gbogbo wàhálà ìdààmú yìí náà ti wá rí ọjọ́ Wednesday tó kọjá tó yẹ ká wá wọ́n rán mi lọ láti lọ bá olóyè Sunday ní Ìbàdàn láti jẹ́ ká mọ ìdí tàbí láti sọ̀rọ̀ jóòní wọ́n bẹ̀ wá tọwọ́ tẹ̀sẹ̀ à ń bọ̀ wọ́n tó bá kú kọ́jọ́ yọ olùkọ́ mẹ́rin kó tó débi àwọn náà wà tó ti kọ́ra tàbí gbé débi. ẹni tẹ́ ti wà ní látàkọ́ mẹ́wàá tẹ́ bá gbójú sókè ẹni tẹ́ ti wà ní láti di àgọ́ mẹ́wàá ìjọba mẹ́jẹ̀ẹ́rì ti sí kọ̀ọ̀kan mi díje máa bínú sí ẹ ẹni tó bá wà bí láti di àgọ́ mẹ́wàá ẹni pé kò sí bọ́ọ̀bù tí ò ṣiṣẹ́ kò sí bọ́ọ̀bù tí ò ṣiṣẹ́ ẹgbẹ́ tó kẹ́rì yẹ blọọ̀bù tó ti blow. Hello àpẹẹrẹ irú ẹni tọ́lọ̀ sọ pé wọlé ni. Hello àpẹẹrẹ ẹni tọ́lọ̀ sọ pé wọlé ni. Àwọn arìnrìn ẹni wá ń dùn onídàrí bá ń jẹ́. Láti ìkẹ́bí ọdún mélòó sẹ́yìn a ti kan wàhálà a ti kàdàmú pẹ̀lú àwọn àlejò ọ̀rọ̀ tá a gbà. Nínú ọ̀rọ̀ ajé wa níbi tá a wà ní Kwara South lónìí tẹ́ ẹ bá fẹ́ jẹ àgbàdo òòjọ́ ẹ lè rí Èkìtì àbíbọ̀ lọ́la tí kò nà kẹ́kẹ́ tó rókò lọ mọ́ ẹ mà wọ́n tó di ìtọ́ ti gbogbo máa lọ́wọ́ bẹ́ẹ̀ bá fẹ́ ra tòmátò nílé ọ̀dọ̀ wa pàápàá jùlọ ìgbómìnà Èkìtì ẹ mà wọ́n tó ń lọ polisi olóko òde lóko mọ́ ní ọdún tí a mú yìí bí oṣù méjì òun ni wọ́n fi ti iléèwé wa ní ìgbómìnà Èkìtì ó sì máa ń wọ́n tá a bá ṣe wáì wọn ò lè lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wa wọn lójú wọn rí bí wọ́n gbé ọmọ kan ní baba ńlá in fact ọmọ yìí láti ránṣẹ́ wípé bẹ́ẹ̀ni kẹ́kẹ́ máa sanwó lé lórí pé torí tá bá sanwó lé lórí tá bá tẹ̀ pé ọ̀wá tá bá túnú lẹ̀ wọ́n para nítorí wọ́n ti bọ́ ọmọ ẹ̀sùn ṣùkùṣù àtẹ́nà dídé ọmọ yìí ẹ̀mí rẹ̀ lọ. Nǹkan bí ìjẹ ìta sí ìjẹ ẹ̀rin wọ́n tún báyìí sóko. Hello sẹ́wọ̀n kẹ́kẹ́ ní kò nà fún wa bí wọ́n tẹ́ máa kọ́ àwọn kò nà àmọ́ gbogbo ara wà bí ẹ̀ dàpọ̀. Gbogbo wàhálà yìí olódodo lójú pa wá. Wọ́n máa sì kó ìdúpẹ́ lọ́wọ́ ìjọba federal lábẹ́ àkóso àwọn bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Àwọn eléyìí dúpẹ́ lọ́wọ́ gómìnà wa ní Kwara Abdulrahman Abdulrasaq. Àwọn náà ṣe bá wọn omi ti pọ̀jọ́ kan lọ. Omi ti pọ̀jọ́ kan lọ. Bàbá ní wò ṣe ayọ́lá pa. Ṣùgbọ́n agbára wa ò ká mọ́. Òun ló bí bá fún wípé ọlọ́ fúnra rẹ̀ ìwọ tó bá ń ka Kùránì dáadáa àbí ìwọ tó bá ń ka Bíbélì dáadáa irú wàhálà àti ìpọ́njú náà ńlá kọjá ọlọ́wọ́ àjẹ́ ẹ máa sọ fún nínú ìkan dákẹ́ ọlọ́wọ́ wa sọ fún wa wípé àná ló jẹ́ Ọlọ́run Ọlọ́run tó jẹ́ Ọlọ́run wọ́n ní lẹ́yìn Ọlọ́run àtúfọ́ Ọlọ́run òun ló gbé bàbá wa
àbúrò wa ọmọ wa òun ló gbé wọn dìde this time around mo fẹ́ lù ọ́ kò rán Moses báyà àti ní Ọlọ́run tó gbé ọ dìde ojú òdì tí ọ. àwa dúpẹ́ pé a ní àǹfààní láti bá àwọn agbófinró wa ní ìpínlẹ̀ Kwara Professor Babalọlá Ààrẹ Ọbásanjọ́ Engineer Lawan Èkìtì Bọ̀lọ́ àti Bísí Ìgbómìnà àwọn mẹ́lẹ̀ta aláǹfààní láti bá àwọn agbófinró wa ṣèpàdé wọ́n dẹ̀ sọ fún wa wípé tinútinú nínú àwọn dùn sí i láti bá olóyè Sunday Adéyẹmọ ṣiṣẹ́ bọ̀ tí ó lé sí tó ń bí àwọn ológun ní wípé kíní ìgbọràn dópin adẹ̀gbẹ́ lágbára ọlọ́yọ̀ dópin wọ́n ti wọlé Kwara lónìí iṣẹ́ ti bẹ̀rẹ̀ gbogbo omi tó bá lọ pátápátá Ọlọ́run àtẹ̀lé ọlọ́ ẹnikẹ́ni tó bá lò fẹ́ dé lẹ̀dẹ̀ ọ pàápàá jùlọ ẹnikẹ́ni tá a bí nínú obìnrin tó ní mo lọ́ọ́ gbẹ̀gà Ọlọ́run ló dùn àṣẹ wọn mọ́ṣẹ́ àṣẹ ní yọrí ló ṣe o wákàtí kan wákàtí mẹ́ẹ̀ẹ́dógún ọjọ́ méjì ọjọ́ mẹ́ta lọ lóòbí àápàsí ti dùn lórúkọ àwọn bàbá mi àti brọ́dà mi ìlú bàbá mi méjèèjì ni láti ọ̀pọ̀ àbùsí Kwara State. èyí tí èyí tí ó kàn ní ayé ètò oní good news message mo wá fẹ́ fi ti àpọ́nlé pé bàbá wa Chief Ayọ̀ Samuel láti Èkìtì block ẹ̀ṣọ́ block. Ìgbòho dé o àṣírí àgbẹ̀ ní pákú Ìgbòho dé o àṣírí àgbẹ̀ ní pákú. àmọ́ fi àsìkò yìí kí èèyàn wa olóyè tí Sunday Adéyẹmọ Ìgbòho ẹ káàbọ̀ àwọn adarí wa ibi tí pápá àgbẹ̀ ẹ̀jìnà Bashir Lawal Professor J.S. Ọmọtọ́sọ àwọn àgbààgbà wa ṣe Peter lọ́lẹ́tọ̀ lásán ẹ̀rẹ́dà Gabriel ìyàméjìmọ̀ Aláàjì Ẹ̀lú Alábí gbogbo àwọn àgbààgbà wọ̀nyí gbogbo ẹ̀yẹ ọkùnrin gbogbo àwọn obìnrin akúndìdé o nígbà kan rí àwọn Yorùbá máa ń kòwé wọ́n ní àyẹ́sọ̀ sílé fọrùn yìí orí bẹ́ẹ̀ mọ́ bá kú òní kó lọ ẹwà sẹ́rùkú ní CAC church lérùkú wọ́n pa èèyàn mẹ́ta nínú church kó yẹn tàbí lọ kó tó di pé ìjọba gbà wọ́n ní Ìsàpà àwọn méje ni wọ́n kó wọgbọ́n bẹ̀ kó tó di pé Ọlọ́run gbà wọ́n ní local government pé tó wà nílẹ̀ Èkìtì yẹ òkè ẹ̀rọ níbi tí bàbá wa ti wá ní Ìdọ̀fin tọ̀sán tòru ni wọ́n gbé èèyàn bẹ̀ tí kìí bá ti ń sọ yìí àti bẹ́ẹ̀ lọ so kò ní pé àwọn ìdílé má fọlù yìí mọ́ ìjọba gbìyànjú lóòótọ́ ṣùgbọ́n wọ́n sọ pé omi kọjọ kan lọ bóyá ìdí nìyí tí Ọlọ́run fi gbé bàbá wa Ìgbòho ṣàdé lásìkò yìí bóyá torí ẹ̀ lọ́lọ́run ti gbé ìdílé láti wá kó ìjọba lápá nípa ọ̀rọ̀ ìjọba tí wọ́n gbé bàtàlẹ́ òkè wá tó wà wọn àti ìbẹ̀rẹ̀ iṣẹ́ o Ọlọ́run á foyín ṣe wọ́n kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ìlú ẹ̀kọ́ pé àmọ́ yìí bẹ́ẹ̀ ni Ọlọ́run gbé ìdílé lásìkò yìí bóyá láti wá gbà wọ́n lọ́wọ́ àwọn amúnisà lágbára Ọlọ́run ẹ̀ ní gbogbo lọ. tí bẹ́ẹ̀ mínísítà bẹ́ẹ̀ ṣe rẹ́kọ̀dù kan ní kàtà ń ja ogun ọmọ abẹ́lé lájọ́ náà ó ní àlọ́ adára àbọ̀ àtùwọ̀n yóò tẹ̀lé e lórí bẹ́ẹ̀ ti wá bìkọ́ pàdé lé láyọ̀ gbogbo ẹ̀yin tẹ̀ gbé láti wá pàdé àdúgbò òòtà ẹ̀ mọ́jọ́ òní sí rere gbogbo gbàtẹ́ bá lò bí abúkọ̀ òní sí gbàtẹ́ bá ìbára sílé ẹ̀ bà ní láyọ̀ ẹ̀ káàbọ̀ sí. Ike àkọ́kọ́ ti sọ̀rọ̀ ike ẹ̀kejì wọ́n náà ní Engineer Bashir Lawal tí wọ́n jẹ́ pẹ́sidẹ́ntì Ìbọ̀lọ́ block
Ìgbòho wá gbà wá o. Gbogbo Kwara ń sunkún àjíǹde. Ìgbòho wá gbà wá o. Àti gbogbo ẹ̀tọ́ ẹ̀ka akọ́kọ́ fi ọlọ́. Àwa kí gbogbo ẹ̀tọ́ ẹ̀ka kí. Àti gbogbo ẹ̀yin àwọn akẹ́kọ̀ọ́ fi àsìkò yí kalẹ̀ láti wá sí ọ̀rọ̀ bí ara wa. Ló wá dà wá nì. Ìgbà tó sì tẹ̀wá kalẹ̀ àwọn òkúrò eléyìí ọtí nígbà ìwáṣẹ̀ wọ́n pe kí nìkan ní ọ̀wẹ̀ tá a máa ń sábà sí lọ́dọ̀. Kílẹ̀ ní ọ̀wẹ̀ tá a bá fẹ́ lo owó máa pe ẹlòmíì láti bò míì tí wọ́n fi lè rí okoro dáadáa. Ọ̀wẹ̀ náà wá bẹ̀ ọ́ nílò. A pe olóyè Sunday kó wá bá a sọ̀rọ̀ mọ́. Pé kí ọlọ́run ọba kó lè kápá gbogbo tó yà fúlà. Àlọ́ sí nìkan wọ́n ní pé tí olóko bá dúró ṣe kò bá fún gbogbo àwọn olóko àwọn èkúté kí ló ṣe. wọ́n fà á. Ọba ti dúkà lọ́dà àwọn sọ pé tọ́ba ti dúkà sáwọn tó kọ̀ wọ́n. Àwọn sì kọ́ bàbá rẹ̀ pé àjọ bí tó bàbá kọ̀ ní ìpínlẹ̀ yìí. Ọlọ́wọ́ ọ̀la gbogbo pé obìnrin ló ń wá bí ẹ̀ ní sísè o. àmín àmín. Ìdílé wá yìí ọkọ̀ nípa rẹ̀ ní pé ó ní Yorùbá wọn kò wí. Wọ́n ní ẹlẹ́rìí ọkọ̀ gbẹ́rù. níbi tó ti wúwo ara yóò kó bàkọ́ fẹ́. Àwọn ìjọba wa ń ṣe àwọn àlọ́sí gẹ́gẹ́ wá fún wa. Ẹ ṣe nípò tá à ń kúrò yín ẹ ti gbé ìlú. Ẹ ti gbé níbi tá a wà yìí. Ìgbà táwọn èèyàn kú dé ó ní àlóṣù mọ́. Kò sí láàrin gbogbo mọ́. A lè fi pé bẹ́ẹ̀ bá tó má lè kúrò nígbà ìlàsàn. Olóòmí máa ń wo títọ̀ dáadáa. Ọmọ kan gbé pé òun ò bẹ̀rẹ̀ ní kọlùbà fún bẹ́ẹ̀ kú sáájú. Dídì wọn bẹ̀rù lára rẹ̀ olóòmí kú. Ìyá tó kó wọn lọ. àjọbí ni o. ìkarọ̀ ọmọ ìyá. gbogbo bàjẹ́ bá lò ní ọlọ́run ó ṣe ní ẹ̀bá tí wá pẹ́ ni àwọn ilẹ̀ ìpínlẹ̀ wọn gbogbo ọdún tẹ ẹ nínú wá dùn àwọn olùkọ́ gbogbo àwọn ọmọ bíbí ìwọ̀lọ́ wípé àwọn ẹgbẹ́ àwọn ènìyàn olùmọ̀ ọlọ́run ọba ló bá dẹ́kun gbogbo wọn láti wá. àmín. ọ̀dà àwápọ̀ ọlọ́run ó jẹ́ kí wọ́n wá. igi ẹlẹ́kẹ̀ẹ́ta àwọn ní bàbá wa the life legal adviser ti ọmọ ìbílẹ̀ Ìgbòho Chief PAO Ọlọ́sọ̀lá SAN. Adéyẹmọ àjọ bí òbí ọ̀hún ẹ̀rí máa jọra wa ní èmi àti Adéyẹmọ. Ẹ̀rí máa jọra wa ní Adéyẹmọ. Síwájú wa pé ẹgbẹ́ ètò akíyè pé sẹ́lẹ̀ kò pé ẹkú rẹ̀ ẹkú àbò yóò wá lé tí ẹ̀gbọ́n bá gbọ́dọ̀ tí o bá ti dèrè yúyúyú kò tí tó yọ mo pé ẹkú tó wá lè fi dèrè àbí òbí dèrè yúyúyú ọdún bẹ̀rẹ̀. ẹni pé àwọn ọmọ ẹgbẹ́ ìbá ẹni tí ìyàtọ̀ ṣe wàhálà ẹni tí ìwò rárá ni ọlọ́run lọ fà wá pé ìwọ wá ìwọ lọ́wọ́ ṣe àdúgbò ìwọ lọ́wọ́ ṣe àdúgbò àwẹ̀ ẹni nígẹ̀ tí tèmi ti fẹ́ láàrin ẹ̀yà mi láàrin ilé mi èmi lọ́wọ́ pè é bá wo ìbò lọ́jọ́ orí tó dàgbà. àjọ ni wọ́n. Ṣé o kàwé? Ló lọ wá ní. ètò náà. Ọlọ́run ti rò pé mo wá pè ọ́ o
ìwọ lọ ṣe àṣẹ láti yọ àwọn èèyàn kúrò nínú ìyàwó ọlọ́run kan ṣe. ó ti mú ọ̀pọ̀lọpọ̀ ìtàdí o. lẹ́nu ìgbòho ní dájàjà o kò ní dá sí o. gbogbo wa ìjàmbá pẹ̀lú àdúrà pẹ̀lú ọ̀kankan láì sí iyèméjì láì sọ̀tọ̀kúsọ ọlọ́run fún wa ní yóò fún wa ní tọ́wọ́ olúwa ní ìjà lọ. lábá sísọ ọmọ náà ṣiṣẹ́ ẹ̀dá máa rántí rẹ̀ lọ́sàn-án lóru nínú àdúrà nínú òwò àti ní information àwọn ní láti fún ọlọ́run fún ìṣe o. ẹ̀mí tàbí turo kéèké àti dájú pé ọlọ́run tó dájú ó pa iná fún wa náà nìyẹn. iye ẹ̀wọ̀n kàtà ìbá ti lọ nígbà táwọn gbòdògbòdò wá ilé yìí tó kó wọn náà gbogbo ẹ̀. wọ́n fẹ́ parí ara wọn tẹ́lẹ̀ fẹ́ parí ẹ̀. bẹ́ẹ̀ wo ni ìjọ fẹ́ẹ́ lọ́wọ́ náà wọ̀ ní àdúgbò ni. bẹ́ẹ̀ wo ni ìyàtọ̀ ẹ̀jẹ̀ nílẹ̀. inú wa pa ọmọ fún àsìkò yìí fún wa. àdúgbò lọ́wọ́ ọlọ́run o. ọlọ́run sì ló pa ọmọ síwájú sí i. a ṣàṣeyọrí o. a ṣàṣejàre o. ẹ ṣe ẹ̀kọ́ àbọ̀. Bàbá wa Sam, wọ́n ṣe àdúrà fún bàbá wa Sunday Igboho. Wọ́n wá rọ̀ wá ní iṣẹ́ kan. Iṣẹ́ náà nínú àdúrà tí wọ́n ṣe. Wọ́n ní bàbá wa Igboho sà. Wọ́n ní ìdí òkè lọ́ba bá. Alùpùpù wọn lábùtó. Onílé orí òkè tí ó sì tí ò wo tí ń bàtẹ wo àná ẹ̀yin àgbàgbà mẹ́rìndínlógún ẹ ti bẹ Sunday Igboho sàníṣẹ́ kò gbúdọ̀ ṣiṣẹ́ o. Kò gbúdọ̀ ṣiṣẹ́ o. Aburú ò gbúdọ̀ ṣe. Àwọn ọmọ lẹ́yìn rẹ̀ náà aburú ò gbúdọ̀ ṣe wá. Ọjà ètò ààbò lẹ́ni ìmọ̀ ọ̀dọ̀ ètò ààbò ṣe pàtàkì ó ṣe gbogbo kọ́níkálukú sàgbẹ́jẹ́ mọ́wọ́ gbogbo ẹni tó bá fẹ́ gbáyé pẹ́ ó yẹ kó sọ̀rọ̀ ṣe gbogbo ó bọ̀ lókè ó bọ̀ lọ́nà kọ́ba lè tó bá wọn dáwé ìyá gúúsù pínlẹ̀ Kwara ó gbọ́dọ̀ girigiri nípa ìṣẹ́kọ̀ ààbò tó mọ́yá lórí olóko ò lè lóko olódò ò lè lọ aráàlú òṣàfòfúrí lóṣù kámọ́ àwọn ọba ò balẹ̀ láàfin àwọn arìnrìnàjò ní pàkàbalẹ̀ mọ́ wọ́n wá ń gbé pẹ̀lú ìbẹ̀rù. àwọn àjọ elétò ààbò wọ́n sapá àwọn ọdẹ́gbìyànjú ìyà tẹ́ wọ́n sọ̀wọ́n tí wọ́n lè ṣe ó di tọ́lẹ́kálukú sákìdókìdó àwọn mùsùlùmí kìrìsìtẹ́nì àtàwọn ẹlẹ́sìn àbáláyé gbogbo wa ránṣẹ́ sí Elédùmarè. Lájọ́jú wáyé bá fẹ́ni ránṣẹ́ sí wa. Olóyè Sunday Májàsọ́lá Babádáni Lọ́lá ọmọ Adéyẹmọ. Ìgbé òṣàlóyè ọ̀hún jẹ́ gbogbo wa akọ àbójúbà. Àpáta ilẹ̀ ológun dá sí ọmọ Adéyẹmọ. Ikú tí kiri nínú ọ̀pọ̀ tó ti tó. Ó kúnlẹ̀ ọbẹ̀ wọ́n tí wọ́n mọ̀ bínú wọn tó fa bá jẹ́ nú. Owó tẹ̀yìn dàtán òfojú wẹ̀yìn oníwọ̀n tí wọ́n jáde àbí wọ́n fi ọ̀gá tẹ́lẹ̀ ni. Ọba Adéyẹmọ wọ́n fi ọ̀nà ìfọ̀ àwọn ni òkà ọ wọ́n fi ọ̀nà àwọn àdúgbò ní abẹ̀yìnbó lẹ́gbẹ̀ẹ́ ọ̀tá dẹ̀dẹ̀ ọba wọn nígbà òun rẹ̀ ọba alábàdo òde ọba tàbẹ́tì òsì ọ̀run ẹ̀ṣẹ̀ ọba aládìkú ọjọ́ láwẹ̀ àfòyìnbá orí adé òde pẹ̀lú ọba gbadé òde ọ̀sẹ̀ ìgbà òkè wọn wà láti ìgbà alákọ̀ọ́kọ́ Adéyẹmọ sẹ́bẹ̀ iná ẹ̀ ti dúró mi ọkọ̀ òkúta lẹ́tọ̀ ọ̀nà àdínkù ìkákọ́ni lẹ́sẹ̀ bá lọ ìkákọ́ni lẹ́sẹ̀ bá bọ̀ ìkákọ́ni pẹ̀lẹ́ nígbà tí ìmọ̀nà tí mo wọ́rọ̀ ìdá àdúgbò mo ní mo wọ́rí àjẹ́ lórí àwọn ìgbà olóòrùn náà lọ́sẹ̀ jọ àbí ọmọ náà nítorí ọmọ lájẹ́lájẹ́ lájẹ́ aláàfin ọ̀lájẹ́ ẹ̀ṣẹ̀ ọmọ ìwádìí láti fọ́n láàbí lórí ìjọba nítorí ìjọba àṣẹlẹ̀ àbí sẹ́mọ̀ lọ́lẹ̀ kí lẹ́rẹ̀ lẹ́ta ló kọrin èdè tó fi jọ ọmọ Adéyẹmọ wọn Abdullahi Afọlábí ọlọ́run aláwọ̀ lè ní jẹ́ ọmọ sàdá àbákẹ́lẹ́sà ìjọba ìjọba
Ìgbọ́dọ̀ ló wáyé, Èkìtì ló wáyé, Ìbọ̀lọ́ ló wáyé, àrí Yorùbá ló wáyé. Ọlọ́run ló pè ọ́ wá àrí gbogbo wa kọ́ wá ṣe gbogbo tí ń yọ wá lẹ́nu. Agbára rẹ̀ ò ní fi láíláí lágbára ìlẹ́nu sọ ìwọ lọ borí àtàwọn olóòrò borí àtàní borí òde o kò sí bàtà ní lékè odò ìwọ lọ borí ọbẹ ló gbà adéyẹmọ ọbẹ ló gbà ẹ̀fọ́ tó bà lẹ́ni lẹ́kàn kò sí ìpàrọ̀ ti dì ó lè parí. Ọ̀sọ̀rọ̀gbà. Ìṣẹ̀lẹ̀ yìí ló bá àtàwọn èèyàn ẹ̀ orí àwọn ojú àpò náà ìṣẹ́jú méjì ó yá pé àwọn àtẹ̀lú yìí. Nítorí ìta àti ẹ̀rí ìbú ọmọ ọdún. Ìgbòhòsà ìgbòhòsà ìwọ́lá rí bá wí. Ìgbòhòsà ìgbòhòsà.
ní ìdìbòrò àwọn bá dìjì ìwé gbòó. Ibi tí àwọn adébáyé o, ẹ wá dẹ́kun torí tọ́lọ́ ẹ jẹ́ ká farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀. Mo fẹ́ lọ síwájú bàbá wa, the founder of Iruego Security Network. Chief Adéyẹmọ Sunday Ìgbòho Ṣàá. Gbogbo ìlú sí àwọn bandit ti lé èèyàn àdé. Ẹ̀jọ̀ kò sí fi tí àrídé àdébẹ̀ á sì dáhùn bàbá wa àti àwọn padà sínú ìlú yẹn àdẹ́pọ̀ àwọn ọmọ síbẹ̀ pẹ̀lú ògbọ́n ọlọ́run. Ó kí ọlọ́run bá wa tó ní ayé bàbá wa àti ìyá tó bí wa. Àwọn tí bàbá wa ń bẹ láyé ọlọ́run jẹ́ mi wọ́n gùn. Àwọn tí ìyá wa ń bẹ láyé ọlọ́run jẹ́ mi wọ́n gùn. Àwa tí àníyàmọ́ tá àní bàbá ọlọ́run tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀. Ọba tí ó ní wá òun ló fẹ́ ètò ẹ̀ ni wọ́n gùn dáadáa. Ọlọ́run bá tó ń láyé tọ́lọ́run gbogbo àwọn ọ̀tá àwọn tó ń dìde pé wọn ò ní ṣẹlẹ̀ kejì. Ọlọ́run bá ọ̀rọ̀ wọn nú. Ọlọ́run bá fún olómi sùúrù mu. Nígbà tí àwọn ará wájú sí ẹ̀mẹ́jọ bàbá wa ní ọ̀sẹ̀ ẹ̀mẹ́jọ pẹ̀lú rọ̀. Ìbáṣà àwọn tí wọ́n ní ìlú yìí. Ìbáṣà àwọn bàbá wa àgbàlagbà tó wà ní òkú yìí. Ọlọ́run jẹ́ kí bàbá ọ̀sẹ̀ kejì. Gómìnà wa Abdulrahman Abasa bàbá dáadáa ni wọ́n ọlọ́run nípa ìpínlẹ̀ Kwara jẹmọ́ ọlọ́wọ́ ọlọ́run jẹ́ kí gbogbo iṣẹ́ tí wọ́n ti ṣe ẹjọ́ gbogbo iṣẹ́ tí wọ́n ti ṣe ní ìpínlẹ̀ Kwara kọ́lọ́ mú bàjẹ́ kẹmọ̀ wípé tí èèyàn bá wà ní agbára àkímọ̀ yìí ẹ̀ á mọ̀ fi ọba yin ọba náà ni bí a ṣe ń fi àwọn kan yin àwọn kan lánàá nígbà tí bàbá wa Abraham ní balọ̀ tán á tún mọ̀ fi àwọn náà yin ìjọba tí ń bá ń bọ̀ náà ni bọ́rọ̀ àwa fẹ̀kúnnù ṣe kí nìyẹn tó ìyẹn ò fi jà nígbà tí Jonathan ṣe ìjọba àní ọ̀dà rárá nígbà tí Buhari òun ó kú gbogbo ẹ̀ ní ló bá Buhari gbogbo ẹ̀ a tún wá padà ń yin Jonathan àwọn kan tí ò yé nísìn wọ́n ń bú bàbá Tinubu torí pé kò yé wọn èmi náà ti bá wọn fún wọn rí nígbà tí ò yé mi ọmọ Yorùbá ni mí àwọn á sì ní àní ọmọ Yorùbá ṣe ti bẹ̀rẹ̀ rẹ̀ ẹni rẹ̀ kò tó ọmọ Yorùbá yìí èmi àdìsá ọmọ aládìsá tí mo rí àánú gbà fún bàbá Tinubu bàbá mi Olúbàdàn àti gbogbo ọba ilẹ̀ Yorùbá dìde bàbá ṣe kábíyèsí bàbá Tinubu pé president ọmọ rẹ̀ Sunday Yorùbá ni bàbá ní máa bọ̀ lé Yorùbá ni ẹ tí wọ́n bá ní ta lórúkọ máa bọ̀ ní bàbá rẹ̀ máa bọ̀ lé mo wá wọlé bàbá mi ọkàn mi wá balẹ̀ mo ń ṣe bó ṣe wù mí mo wá ní bàbá mi àyíkáwó gbéra nǹkan tí mo ń ṣe tí wọ́n ní mi mọ̀ ń ṣe tán fi lé mi fóònù òun náà ní pé kálàáfíà wà fún àwọn fámìlì mi kì í ṣe pé tó wò ẹ̀yin bàbá mi yìí náà lè sọ fún dolówó gbogbo nǹkan tẹ̀yẹ̀ nínú ayé lẹ ti mo ti fi àǹfààní yín ní sówó ni mo ní lọ́wọ́ sọmọ mo ti bí mọ́tò mi ló mo fẹ́ gùn ọlá àyè bàbá yìí náà. Gbogbo tí mo jẹ́ lẹ́nìí tí ọba sẹ́ni kankan tó lówó mọ́ ní àdúgbò wa olówó lèmi náà wọ́n náà bàbá mi rà sílẹ̀ àdéhùn Ládọjà mo fi ní olóko Ládọjà ni mo ń tẹ̀lé láti òsì ní Olúbàdàn ni mo fi dìde padà orúkọ Ládọjà mo ń lò káàkiri ayé mo lò ó ẹ̀ Ládọjà mo lò ó dọ́dọ̀ Ìyànlá mo jẹun lọ mo lò ó dọ́dọ̀ Fáyọ̀sé mo jẹun lọ mo lò ó dọ́dọ̀ Bílíkò mo jẹun lọ òsì tí mo lórúkọ Ládọjà dé tí mi ò gbà yìí tí mi ò jẹun ló tí mo níjọ bọ̀ gbogbo tá a níyẹn náà nígbà tá a ń bọ̀ lé ayé àmú kankan wa tá a bá kú ànímú kankan lọ ìgbà mi tí n bá sùn lórí bẹ́ẹ̀dì mọ́ ń wúra mi pé tẹ́mi ìjùbá yẹn lọ torí pé tá a bá kú ànímú kankan lọ ohun tí ó kù tá a mọ̀ nígbà tá a bá kú ni pé nígbà tí àwọn bandit kan dìde nígbà kan Sunday dìde àti àwọn ọmọ Yorùbá kan àtàwọn kan
wọ́n sẹ́ òkú yẹn wọlé torí pé aláṣẹ wọlé. lẹ́yìn náà wọ́n wá fi bàbá wa ọba àlú Ìlọrin bàbá wa ọba àlú Ìlọrin yẹn mo fi bàbá yẹn mo fi kí gbogbo ọba tí ń bẹ ní Kwara State. bàbá wa ọlọ́pàá ni o àtolómùkó ni o àti gbogbo ọba torí gbogbo ọba tí ń bẹ ní Kwara yìí bàbá mi ni wọ́n o bàbá mi dáadáa gbà tí mo wà ní exile wọ́n bá mi ṣe mítì nígbà tó dógun yẹn lé mo wá ní ẹ̀yìn bàbá mi ẹsẹ̀ jẹ́ ìjọ wọlé láti kútọ́nu àwọn pípù bandit yìí fún òun bí sìgìdì igi súnmọ́ gilọ̀ lùpọ̀ fi yíyọ bàbá ẹjẹ́ ìjọ wọlé wá ẹjẹ́ kí mi ọjọ́ wọlé ẹjẹ́ ìdàbí wọn kúkú béèrè owó ẹjẹ́ mi ọjọ́ wọlé wá tí bá wá yọ wọlé àwọn ọdẹ àtàwọn fìgìláńtì tí bẹ́ẹ̀ nù ẹja jọ sí mítì ẹjẹ́ kí mi bá wọn sọ̀rọ̀ a máa rún wọn pẹ̀lú àwọn sọ́jà àtọlọ́pàá àjọ sọ̀pọ̀tà àrùn wọn bẹ́ẹ̀ lọ wí ọ̀sẹ̀ mọ̀ wípé gbogbo nǹkan ló ní àṣà àwọn bàbá wa ń sọ fún mi pé kò sí bí mo ṣe fẹ́ yọ wọlé yóò lì ẹ̀yin bàbá wa dẹ̀ ní tí àsìkò àtisúbá tó ọlọ́run jẹ́ kẹ́mi àwọn bàbá mi yókù dára ẹ̀ ní parí láíláí ẹ̀ ní dààmú lórí àwọn ọmọ yín lórí dígbà ẹ̀ ní jẹni tó ń jí gbé àdéhùn ayé ti bàbá ọlọ́ba tó ń la ayé gbogbo àwọn tó ti bá wàhálà bá dé tì í lọ kọ́lọ̀ ń tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rẹ̀ atọkùnrin atọbìnrin kọ́lọ̀ ọba tó ń la ayé tó nílùú yìí bàbá àṣẹlẹ̀ ní àṣemọ́ àwọn ìlú ẹ̀ mọ́ àwọn bàbá ìgbìyànjú gan ọ yẹ kẹtì wá ṣùgbọ́n sẹ́wọ̀n wípé gbogbo nǹkan pẹ̀lú ètò ni ọ yẹ nígbà tí mo fẹ́ wá ń wẹ̀ǹdì oríṣiríṣi ọ̀rọ̀ lọ pé gómìnà ní kí n mọ̀ wá èmi wá ń sọ ọ́nà ọ̀kẹ́ ni pé gómìnà ò ní sọ bẹ́ẹ̀ gómìnà mọ̀ pé èmi Sunday Adéyẹmọ Ìgbòho ni mo ní mò ń bọ̀ bẹ́ẹ̀ ẹsẹ̀ mo wá parọ́ mọ́ gómìnà ò ní sọ bẹ́ẹ̀ inú gómìnà ògùn sí bí wọ́n ṣe ń pààyàn bẹ̀ yẹn inú gómìnà ògùn sí bí wọ́n ṣe ń dìyàn gbé nínú gómìnà bá dùn ni kò ní kó sọ́jà wá kò ní pọ́lọ́pàá wá sọ́kọ́ ọmọ òbíjà yìí èmi ń sọ ọmọ kàmí bẹ́ẹ̀ bọ̀sẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ kèrè tí ọba lé adi wọ́n ń gbìyànjú sẹ́dẹ̀ ní kọmíṣánná pólísì bẹ́ẹ̀ Kwara yìí èyí dáadáa ni o wọ́n dẹ̀ lákì kanjú gan inú mi dùn pé bàbá wa tó jẹ́ olórí ìwẹ̀kùn bàbá onígbè wọ́n ti lọ bá wọn ṣe méjì tí wọ́n ní kọ́ lọ bẹ̀ nígbà tí wàhálà àtàwọn ọ̀dọ́ wa nígbò ṣẹlẹ̀ àjọ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Kwara State government kọmíṣánná pólísì yìí ni torí bàtà wọnú gbóyè táwọn ń gbóyè bọ̀ àwọ̀ Kwara àwọ̀ Káyàmá àwọ̀ gbogbo owó dé ìgbẹ́tì yẹn bọ́ọ̀nì yẹn àwọ̀ bẹ̀ ẹgbẹ́ àti kọjá ìpínlẹ̀ Ọ̀yọ́ àwa pé mo wá pé kọmíṣánná pólísì fúnra mi àìjí ní kí n pè é mo wá pé síbi pé a ti ń wọnú ọ̀dọ́ yín o ẹ̀ẹ́dẹ̀ ní láti bá àwọn ọlọ́pàá yìí sọ̀rọ̀ àwọn ọlọ́pàá tí a yìí fún mi àwọn aráàtì àwọn ọdún wọ̀nyí ọlọ́pàá ni wọ́n látọ̀dọ̀ bàbá wa Inspector General of Police Disu àti àwọn fẹ́ẹ́ dìbò orí pé àìjí fẹ́ wọ yẹn èmi àwọn ọkùnrin lágbo kan orúkọ bàbá nígbà tá arúgbó débi bàbá àti wọnú òdòdó mi bàbá ó pé àìjí máa pe kọmíṣánná pólísì yẹn pé àwọn ògbó ti débi báyìí fún mọ́tò pọ̀ dáadájú ọlọ́pàá tó mọ sẹ́ǹsẹ́ nìyẹn the same thing director of SS tó sí àjà yìí èmi àwọn ọkùnrin lẹ́ni tàǹtí bá fẹ́ wọ́n dẹ̀ dá mi lóhùn mo fún wa support ọlọ́run ìjọba àjẹ fún láyé láti nínú pé bàbá Tinubu fẹ́ràn wa àwọn tá à ń kóra ní Yorùbá bá fẹ́ràn Yorùbá yà fẹ́ràn Yorùbá tó bàbá Tinubu ẹ̀yà là ń sọ yìí ìrìn Yorùbá ẹ̀jẹ̀ kan náà ni wa ẹ̀jẹ̀ kan náà ni wa kò ẹ̀jẹ̀ kan ni wa wàláhì ìfọ̀fọ̀lọ̀ bùra ẹ̀jẹ̀ kan náà ni wa tí ọlọ́ọ̀bá fẹ́ nìkan lágbára láti sẹ̀ kankan tí ẹ̀rẹ́ ń dá àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ báyìí kájọ sí pàkọ́ ní so now nígbà tí mo wá bílẹ̀ nìyí mo rí pé àwọn ẹ̀fọ́ aláàbò sójà ọlọ́pàá wọ́n ti ṣiṣẹ́ dáadáa fìjìláńtẹ́ kọ̀mọ́ndà fìjìláńtẹ́ yìí àti wà ó tó jọ́ mẹ́ta èmi àti wọn máa ń sọ̀rọ̀ dáadáa tó tóbi pé gbogbo wàhálà ẹ̀ ṣẹlẹ̀ nígbà tí mo wá fẹ́ mọ́ bí mo kàn sí wọn mo ní kí àbúrò mi kan ọmọdé ọmọ lọ kó kàn sí wọn òun rè mo ní kó kàn sí wọn pé mo kàn bẹ́ẹ̀ wíwá tí mo wá lẹ́nu mo wá pé gbogbo ibi tí àwọn ìjọba wa ti ṣiṣẹ́ dé káwa náà fọwọ́ kún wọn torí pé àwa fúnra wa la lè sáláàbò fúnra wa àwa ọmọ ìlú la lè péjọba pé nǹkan kan wà ìṣẹ̀lẹ̀ nínú ìlú wa níbi báyìí gbogbo ètò yẹn la máa ṣàlàyé fúnra bá ṣe máa ṣe tí àlàáfíà ọ̀rẹ́ wà pẹ̀lú ògùn Ọlọ́run gbogbo nǹkan tá à ń ṣe fúngbà díẹ̀ náà ni tá a bá fọwọ́ ara a bá fi wọ́n sowọ́pọ̀ ètò ìjínigbé tó ń jí wa gbé yẹn kó máa dókun pátápátá torí pé àwọn tí ń ṣàjínigbé yẹn àwọn báńdíìtì yẹn kìí ṣe pé wọ́n dé àwọn ọmọ ìlú kan náà fún wọn lọ́wọ́ àwọn ọ̀gá náà ń bá wọn ṣiṣẹ́ pọ̀ tí wọ́n fi ń sọ̀ sí ìpèlú sẹ́yìn àwa fúnra wa la máa fi mú pínlẹ̀ láàrin ara wa àmójútó ra wa fúnra wa á yẹra wa wò lọ́wọ́ fẹsẹ̀ àbúrò tí wọ́n bá yẹra wa wò ta dó tira wa ọkà àwọn bàbá wa balẹ̀ ìgbà tí àwọn bàbá wa náà wà nípò tí àwa wà yìí
kò bàjẹ́ lórí wọn báyìí àwọn ọ̀dọ́ wọn yẹ ká jẹ́ kó bàjẹ́ lórí wa kò yẹ ká ṣe bẹ́ẹ̀ báyìí ká fọ àwọn bàbá yìí lọ́kàn balẹ̀ ni àwọn àdá wọn láàmú gbogbo bandits wọlé ìlú yẹn alẹ́ kọ́ni wọn fúnra wa àwọn bandits yóò mísì gidi rárá mo fi ọlọ́tọ̀ lẹ̀ mímí búra wọn ò ní dúró bàbájọ fọ́sowọ́pọ̀ abáwọlú bó ti wọn ò ní lórí wa kó kọ́lọ̀ búra alẹ́ sọ́dún ìlú wa fúnra wa tí bandits ò ní dúró rárá ok bóyá ẹnu là ń jà ní bóyá rọ́lá ń pa yìí ok o ti dé Kwara nísìn. mo lè mọ̀ wípé gbogbo wa ń sìn pátápátá lórí wa yìí nísìn. gbogbo lajà rẹ ti ń dẹ́rù bàwọ̀ rẹ bí. èmi mọ̀ wípé gbogbo èmi ní baba àti baba ńlá àti baba ńlá. tí àwọn wá sí Kwara State tí àwọn adé baba ńlá ọlọ́ọ̀dẹ́ lè bínú. ẹrù kú yẹn ìgbà tí wọ́n bọ̀ láti kó kí ló yá bẹ̀ bọ̀ á tutù bẹ̀ dé ìyẹn akẹ̀yà ni eléyìí á dé bẹ́ẹ̀ á dé baba ńlá kó kó bí tí gómìnà wà láti bọ̀ tó kìí sá àtẹ̀kìtì á wọ̀ bẹ̀ torí pé ilẹ̀ baba wa níbẹ̀ ẹnìkan kò sì lè dẹ́rù bàbá ń bẹ̀ torí pé ìlú bàbá wa ní àdẹ̀fẹ́nusẹ́ sẹ́yìn wá ní àfẹnusẹ́ ni tàbá ti ń bọ̀ fún òjòlè wa. àwọn tí wọ́n bẹ nugbó àwọn bàbá wa ní kí ní bẹ nugbó wọ́n ló ń dún màwùrù màwùrù. àti ẹ̀sìn ìgbẹ́ nugbó ìbẹ̀rù ọlọ́ọ̀ba òun ní bẹ nugbó yẹn. ṣùgbọ́n àwọn tó ń bẹ nugbó tó ń dẹ́rù bàbá yẹn àwọn ò ní bẹ̀rù ọlọ́ọ̀ba lọ́kàn o náà ṣe ṣe bẹ́ẹ̀ ìbẹ̀rù Ọlọ́run bá tó ti wà lọ́kàn tiwa yẹn àti wá jẹ́ kí wọ́n mọ bí kó aláyàjẹ but now àwa náà ṣe tán láti sọ fọlọ́n pé Ọlọ́run gbogbo àwọn ọ̀tá wa tó wá àwọn bàbá wa tó ń dúró pé tó ń fi àmà àmà pẹ̀lú wọn ọlọ́ba àdógún wọn bọ́lẹ̀ Ọlọ́run wa ní sọ̀kalẹ̀ wá àdógún wọn bọ́lẹ̀ àwa fúnra ara wa ní kẹ́kẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ láti àwọn bàbá yìí lọ́kẹ̀ balẹ̀ o gbogbo wa tí ọwọ́ rẹ̀ ọ̀bá mọ́ lórí ìrìn àjò bandit ní Kwara State bóyá kọ́ máa sábà sí Kogi o wípé ẹnikẹ́ni tí a bá trace tí a bá bá owó ẹ̀ níbi ètò bandit nípínlẹ̀ Kwara ní gbogbo gómìnà bíbá yìí á bandit wọn náà ní o. Ifá ìwé kù ní dábàá kó fẹ́ bá wa jà. Orí pé Ifá ìwé kù ìlú tó bá ti dá Ifá yẹn àlàáfíà máa ń wà ń bẹ̀ ni. Ọrọ̀ máa ń wọ̀lú yẹn ni. Owó máa ń wọ̀lú yẹn ni. Ìfọ̀kànbalẹ̀ máa ń wọ̀lú yẹn. Àwọn bàbá mi rẹ̀ ní ajá òbí tó kọ ẹ̀kùn láéláé. Ó sì bí ajá àwọn báńdíìtì bí ó ṣe wá dóbò ẹ̀kùn tiwa èmi fẹ́ mọ̀. Èmi àti nígbà kan ní pé gbogbo ẹ̀kẹ́ jẹ́ sọ̀pọ́tà mi lórí ìwé ẹ̀kùn ní Kwara State. Mo ti fi ọwọ́ gbẹ́yà fún bàbá mi ní pé ẹ̀ ní tó dún tì mí láéláé. Mo ní pé mo mọ̀ pé ìkẹ́kọ̀ọ́ nílò kọ́mọ́bọ̀ mi láéláé. Ẹ bá ti ń lọ rí ẹ̀mọ̀ bọ̀ rí ni. Ògbó ìkéjò lọ́nà. Èmi ò fọwọ́ sí pé kárí bandit tó gbé bọ̀ lọ́wọ́ káwá pa àfẹ́ mu láàyè o. Mo ò sí èyí. Fúlàní yà irọ́ ẹ má sì mí bọ̀. Fúlàní tó bá ń gbé lùlú ẹ̀ tó ti ṣe ìjẹ́jẹ́ kò sí tọ́kàn wá pẹ̀lú ẹ o ọmọ Nàìjíríà jọ ni wá o ọmọ ìjà síbẹ̀ o wọ́n sọ pé mo jẹ́ ọmọ security weapon ọmọ lọ́ba Fúlàní ti ṣiṣẹ́ ẹ̀ lọ́jọ́ ẹgbẹ́ jà o tọ́ bá ṣe yẹn kọ́lọ́kọ́ bá pè ọ́ kì í ní dá sí o BDSS bá pè ọ́ kì í ní dá sí o ṣùgbọ́n anybody tí ó bá ẹgbẹ́ ìdùnnú lọ́wọ́ tá a bá pàdé ẹ̀rù gbó ẹ̀fà. Tọ́kì ṣe bìkínà tẹ lùlù wa, tẹ̀sí ọdẹ ìbílẹ̀ lùlù wa, kí ẹ ṣe bí tọ́wọ́ gbẹ̀mọ̀ wọ lùlù wa, kí ni bílà ni ọ́? Ní gbàgbọ́ lọ́wọ́ ẹ̀, a máa kílẹ̀ ẹ̀. Àwọn píjẹ ni wa, pàápàá jùlọ olórí píjẹ ni wa ní ìpínlẹ̀ Kwara, Ọlọ́run ìjọba àjẹmọ́ yìí, ẹ̀mọ̀ mọ̀ sí mi, ẹ̀mọ̀ lọ ẹ̀mọ̀ bọ̀ rẹ̀, ẹ̀kí parí láíláí, gbogbo àwọn ọmọdé bá ti ń kú lọ wọn mọ̀ bàláyọ̀, àṣẹ bàbá mi ní gbogbo ọmọ sákàrà wa kó lọ sínú epo mo ní kó bọ̀ ìdí ni wípé àkàrà ó jára ẹ̀ àkàrà jára.
èyí tó bá kú mẹ́ á fi ìwà bọ́ta ni torí pé yọ̀ọ́ ta sí lọ́mọ ta òróró yẹn débi pé ẹ má yọ mí lẹ̀ kí ká mú fún ẹ lọ́wọ́ èyí jábọ́ láéláé ìgbà tí à ń bọ̀ lẹ́ẹ̀kan ìgbẹ́nu àwọn ọmọ wa kan fún lásìlẹ̀ sí ọ̀kadà ó lè ṣe léṣe bàbá ẹ̀yin bàbá mi bàbá à ń bọ̀ tẹ́lẹ̀ àwọn ọmọ tẹ́lẹ̀ wọn pàdé mi ọlọ́kadà kan náà ọmọ yẹn ó ṣubú rẹ̀ ó lè ṣe léṣe gan ó pọ̀ gan mo fẹ́ kẹ́ bá mi mójútó ẹ bá mi ṣiṣẹ́ lé lórí dákun bàbá ọlọ́run ìjọba jẹ fún yín. ó ṣe léṣe gan ni o mi ìjọba rẹ ó ṣe léṣe gan ni o rẹ kó fún léṣe gan bàbá ọlọ́kadà yẹn ó dojú kó ní mọ́tò bẹ́ẹ̀ orí ẹ̀ ẹ lọ owó pọ̀ ọlọ́run ìjọba jẹ fún yín. mo fi àsìkò mo fi dúpẹ́ lọ́wọ́ yẹn bàbá mi ẹ̀ mọ́ mi ẹ má bínú wípé mo pẹ́ débi báyìí sọ́kọ̀ pé Ìbàdàn ni mo ti gbéra bàbá rẹ̀ ń bọ̀ lójú ọ̀nà yẹn wò wá òkè dáadáa ọ̀rọ̀ ọba tó láyé kó bá fi agbára bàbá Tinubu ká gbogbo ojú ọ̀nà yẹn wọ́n ṣe ń ṣe é bọ̀ díẹ̀ yẹn tí ẹ bá gbogbo ọ̀nà tí bàbá Tinubu ń ṣe é ṣe wọ́n kásìtì ní sójú títì ni wọ́n wá da kankireti mi ọ̀rọ̀ ọba tó ní wọn yóò bá mi kankireti gbogbo àwọn ọ̀tá wọn pátápátá gbogbo ẹni tí ọba rẹ̀ fẹ́ jọyìn ìwé ẹkùn security network voluntary ni àgbowó ṣùgbọ́n ìjọba fi ń dá mi lójú pé yóò jà so yóò sì jasọ́lá wọ́n fún wa ní mọ́tò wọ́n fún wa ní gbogbo nǹkan tí a mọ̀ lò. gómìnà Kwara mọ̀ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu òun ló pàṣẹ ìwé ẹkùn fún wa àdáṣe gómìnà mọ̀ bẹ́ẹ̀ kọmíṣánná pólísì mọ̀ yìí pé bàbá mi Bọ́lá Ahmed Tinubu ló fún wa ní ìwé ẹkùn láti fi ṣe security fún àwọn fámìlì wa. ṣùgbọ́n gbogbo tẹ́ bá fẹ́ ṣe ẹ mọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá ni o tẹ́ bá rí nǹkan bàbá wa tẹ́jọ́ lórí wa ń bí bàbá onígbìrì èyí tí ẹ bá rí pé agbára yóò ká ẹgbẹ́ ọlọ́pàá sí ni o tí ẹ bá fura sí bandits kan tẹ̀rù pé eléyìí eré ẹsẹ̀ rẹ̀ mọ́ tẹ́ ẹ bá bọ̀ lọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ bá kẹrìndà lọ́wọ́ ẹ̀ ẹ mú fọlọ́pàá tẹ́ ẹ kẹ́ tí mo sọ yé dáadáa bàbá ẹ mú fọlọ́pàá ni o ẹ mọ̀ ṣèdájọ́ ẹ̀ fúnra yìí ṣùgbọ́n ìtẹ́ bá ti bá bọ̀ lọ́wọ́ ẹ̀ ẹ mọ̀ waste time bàbá wa òkè onígbè àwọn ní jẹ́ òsì wa àwọn ni wọ́n jẹ́ olórí gbogbo ìwé ẹ̀kọ́ wa ní Kwara State fún ìbàyẹ̀ bàbá ẹgbẹ́ náà wọ́n wá ibà ẹ̀kọ́ wà bàbá ẹ̀kọ́ wà so bàbá tó bàbá nìyẹn sè bàbá ló bàbá lídìí wa lọ sí gbogbo àwọn ọ̀lú yìí ní one by one láti lè lọ mọ àwọn tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ gbogbo olùdá máa dé gbogbo ibi tí àwọn bá dé tẹ̀ sọ́sẹ́ bàbá máa lídìí wa ìlú yẹn ní one by one.